gẹ́gẹ́ bí aládà àti ẹ̀kọ́ tí ẹ kọ́ wa bí irun tó ṣe wá tá a fi ń fi ẹ̀mí ara wa lẹ̀ tá a fi ń wá ìkó tá a fi wé kó yìí ìta wà lára kọ́kọ́ àti ìta wálé ni kọ́ gbàtí àwọn alọ́dọ̀ àwọn Mudiru Markaz náà ajé kí wọ́n mọ̀ pé òpin pé ọmọ kékeré mọ mídíà lò òun náà ni àwa náà wà àmọ́ tí ó gbé wa kó nílé kò gba onímídíà bí ọ̀rọ̀ bàbá sí ọmọ làwa yanjú ní ọ̀dọ̀ yín àmọ́ irú èsì tí àwọn náà fún wa òun náà lẹ́yìn náà fún wa lẹ́nu pé n tí a fẹ́ ká bá wa ìlú lọ làwa represent kó fi lè wà rẹ́kọ̀d torí ọjọ́ iwájú ká mọ̀ wá káàkiri ọjọ́ iwájú nígbà tẹ́tẹ́ lẹ́ lọ kí ni àwọn nǹkan tí ẹ sọ lọ́hùn òun náà ni a fi gbà pé kí rìkọ́dù wáyé fún rẹ́kọ́dù pọ̀pọ̀ kéde fún nǹkan kan láti àbúrò láti lé àwọn àti fún wa pé kálukú ẹ̀ mọ́ rìkọ́dù ẹ̀ sì mú fóònù yín ní ọwọ́ àmọ́ bó ti gbà wáyé inshallah nínú àlùbáríkà àbọ̀lọ́wọ́ bá lọ́rin ọlọ́run kó má sùn wọ́n ní ọba bòmí àlékún àlàáfíà ara tó nira tán ní gbogbo àti àlàáfíà àti fọkànbalẹ̀ ọlọ́run kó bá wa jogun rẹ̀ fún bàbá ọba lọ́rin sí kò ṣe wọ́n lárúgbó ọba sí kò jẹ́ àárí àlùbáríkà wọn pẹ́ ọlọ́run wọlé ààyè tá a wà yìí wọ́n ti lọ pẹ̀lú bísímìláì ní wọ́n da yídé pẹ̀lú alhamdulillah ọlọ́run mọ́sá ṣe bẹ́ẹ̀ nítorí àsìkò tó bá padà sí lọ́rin ẹni tó bá rí mi lẹ́nu ìgbà tí mo wọlé sí ìsìn ó gbọ́dọ̀ mọ̀ pé móòdù mi tún change nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ dáwà sọ yìí torí pé kìí ṣe ọ̀rọ̀ tí tó dùn mọ́ wa èyí ṣe ọ̀rọ̀ tí èyàn lè máa kágbádárù pé mo fẹ́ lọ́mọ yanjú torí pé ọ̀rọ̀ ìlú wa ni ọ̀rọ̀ wa ni àwa náà sì ni ọ̀la yín kó mọ́ etí a torí rẹ̀ wá yìí àtúnṣe ńláńlá ni ó gbé wa wá bá yín nítorí tọ́lọ́hún torí tí bàbá ọlọ́lọ́ bá lọ́rin àwọn tí a wà níwájú yìí tí introduction òfin lè rọrùn bí alára òun ni pé ọ̀pọ̀ wa bá ti jókòó yìí kí ẹ tó di mufti tí a wà lọ́mọléèwé kọ́dà ẹni tí ọba wa bí ni wọ́n ti jẹ àǹfààní lóyè tó pọ̀ láti ní àjọṣepọ̀ pẹ̀lú yín lérí ìlú tí kankan tó bá pọ̀ tó kọjá pé lérí ìlú gbogbo nǹkan mi ti ń wá lẹ́yìn rẹ̀ látara ìlú náà ni àwọn ni ẹgbẹ́ ìdàgbàsókè ọ̀dọ́ lábẹ́ bàbá ọlọ́lọ́ ọba lúlọrin àti gbogbo àgbègbè rẹ̀ tí èmi jẹ́ ààrẹ wọn tí a mọ̀ sí olórí ọ̀dọ́ lóní ká mọ bàbá ọba lọ́rin ní kí n mọ ṣáájú àwọn lọ́dọ̀ àwọn ọ̀dọ́ lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ó kú bó ní fọ́mọ kó ní kí bàbá rẹ̀ wá ṣàlàyé tẹnu rẹ̀ kò sọ́mọ náà tó lè dán o kún mọ́ kìí ṣe bàbá lásán olóyè bàbá ọlọ́lọ́ba lúlọ olóyè ìlú ní abẹ́ alọ́dọ̀ àwọn bàbá Mudiru Markaz ọlọ́run kọ́ láyé dáwà yìí kọ́ bá àtàlékọ́ àlàáfíà fún wa ajé yìí wọn pé òun náà ní dá padà sọ́dọ̀ yín náà báyìí wíwá tá a wá inú wa ò dùn a sì rí nǹkan tó wù wá gbọ́ bí a ti ń gbọ́ nǹkan dùnnú lára yín láàrin ẹgbẹ́ bàbá Mudiru Markaz tẹ́lẹ̀ àjọṣepọ̀ àti ṣe sí yín lẹ́nu bí ọdún méjì mẹ́ta yìí ó kà wá láyà ó gbére ẹ̀mí wa ní last year àkànṣe news yà fi bẹ̀yìn ni àmọ́ tọdún yìí bà wá ló jẹ́ gbà yá ó ti lè jẹ́ ẹ̀yin wúwo wa méjì ẹ̀yin ìdùnnú bàbá ọlọ́lọ́ ọba lúlọrin ẹ̀yin ìfọkànbalẹ̀ lú làwọn lú míì làwọn tí ẹ̀sìn òye tó tí wọ́n wá sọ wá di pé wọ́n tún wí lọ́la wọ́n tún sọ̀rọ̀ lọ́la kódà alómi ìbáde di pé ń fi ẹ̀yin tẹ́ jẹ́ kí ọlọ́run wa wọ́n fi wọ́n ṣe tẹ́tẹ́ pé mọ̀ wo Mudiru Markaz sọ̀rọ̀ kan lọ́la bàbá mufti náà tún sọ̀rọ̀ wọ́n wá lọ tẹ́tẹ́ rẹ̀ lérí nǹkan ìdàgbàsókè lu lérí ẹ̀yin tó pé tẹ́nìkan nu yín bá jáde nínú ìlú mi lágbàáyé gan ó tó ń téèyàn ọ̀rá gàbò kátó alẹ́ yẹn méjèèjì bàbá wa Mudiru Markaz àárín ẹ̀yin àti wọn lásáwá àwa àtọ́jà parí ọlọ́run tí máa ń parí ìjà yọ̀wọ̀ ládìde wa lẹ́yẹ kọ̀ọ̀kan tá a fi wá bì yọ̀wọ̀ àbá àdáṣà nìyẹn a máa dìde látara àwa bẹ̀yìn fún sùúrù
àwa bẹ̀yìn fún torí ìlú láàrin ẹ̀yin àti bàbá wa Mudiru Markaz à ń fẹ́ àtúnṣe à ń fẹ́ àjọṣepọ̀ ọdún tá a mọ̀ yín mọ̀ afẹ́kọ́lọ́ nǹkan dákun kó jọ padà a ti ń wá lóko ìlú a wá lóko bàbá ọlọ́lọ́wọ́ bá lọ́rin làwa bẹ̀yìn ni sùúrù ẹ pọ̀ jù nínú àlùbáríkà yín àti tí ọba tó ní tó sùúrù tá a wá ké yìí wọ́n bí èèyàn méjì bá ní gbólóhùn aṣọ nǹkan àkọ́kọ́ tí kọ́kọ́ máa ń ṣáwájú òun náà lè yí táwa bá tọ́dọ̀ yín gẹ́gẹ́ bí a ti kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà ẹ dákun ẹ ṣe sùúrù wọn náà ṣe sùúrù àyín náà ṣe sùúrù orí bẹ́ẹ̀ ọba ẹ bá má ṣe báyìí ọba ti ní sùúrù ẹ̀yin náà ọba ti lámúmọ́ra ẹ bá ti mánéjì ara yín irú àwọn ọ̀rọ̀ tó máa ń sọ ló gbé wa dìde láti lé lánìkà wa báyìí ṣe kó lọ́dọ̀ bàbá Mudiru Markaz níjọ́ náà kò sí ibi yìí náà la darí sí láti Markaz káwá bẹ̀yìn náà àbáyín wọn lẹ lọ múra láti wá bí ìpadà lé ní pé gbogbo ọjọ́ tẹ́ bá dé á wà fún àtúnṣe afẹ́ ìdùnnú ìbànújẹ́ tá a la wà wọn à ń fẹ́ ìdùnnú padà a sì wá bẹ̀yìn kẹ́ wo ọ látàwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ ìlú yìí ẹ má ṣàdákun ẹ bò wá láti rí ẹ má jà sí ìrìwò tú ẹ má jáwé èèyàn orí wa ní àwọn ọmọ ọbẹ̀ náà nu àwọn ọmọ wọn náà ní òun la sá wá bá yín sí tí a bá jókòó bá ti jókòó ti yìí ìjókòó afẹnukò gbogbo wa pátápátá òun lèyí tí n fi ń bá yín sọ̀rọ̀ yìí ìjókòó lu mọ́tò mẹ́ta ni àwọn ẹlẹ́kẹta ni mọ́tò wọn ní fort káyì tó kó bí wọn ó dé bá wa ìjókòó lu lélẹ́yìí àwa náà sì lọ láyín gẹ́gẹ́ bí àyè tẹ́ wà gẹ́gẹ́ bí bàbá wa Grand Mufti Diyad olóyè ìlú olóyè bàbá ọlọ́lọ́wọ́ bá lù lọ́rin olóyè ẹ̀sìn ẹ dákun torí tọ́ lọ́hùn torí tà Ànábì wa Muhammad ẹ bò wá láṣìírí ni àtọ́ ẹni sọ pé báyìí rárá ìgbésẹ̀ yìí tá a ṣe lọ́dọ̀ bàbá Mudiru yìí irú rẹ̀ ládàá padà sọ́dọ̀ yín lónìí láti wá bẹ̀yìn náà kẹta kẹsẹ̀ sùúrù bàbá wa ṣe tán a tún kó sọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n bí wa a ti lọ́dọ̀ yín a ti lọ́dọ̀ bàbá Mudiru Markaz àwọn náà bá wa sọ̀rọ̀ tí a gbọ́ tá a ti fi ṣiṣẹ́ ṣe òun làwọn bá wa sọ́dọ̀ tí yín náà lénìí gẹ́gẹ́ bí olóyè ìlú ibi tá a wà yìí ara mínísírì wa mọ̀sọ́lọ́dọ̀ bàbá wa Grand Mufti bàbá wa Mudiru Markaz ọlọ́kùn járe wọn pẹ́ ìpè gbogbo olóyè ọba pátápátá mínísírì tiwa ni wọ́n bàbá ọba lọ́rí wọ́n yàn wọ́n látàrí kó wọ́n fi gbé ìlú lárugẹ kó wọ́n fi fìlú lọ́kàn balẹ̀ ni bí nǹkan báyìí ti ń ṣe ẹnìkan nu wa gbogbo ara wa ni ọmọ ṣe gbogbo olú ni ọmọ ṣe bẹ́ẹ̀ ni bí nǹkan bá ń ṣe Mudiru Markaz náà gbogbo wa ló ṣe pátápátá kò sérè kankan tá a fẹ́ gbà kí nǹkan kó ṣe ẹnìkan kan náà méjèèjì kọjá dáadáa ìdùnnú wa ni kí dáadáa ọba yín oore wa ni kẹ́ ẹ máa bá dáadáa lọ kẹ́mi yóò sì gùn kọjá jálùbáríkà yín pẹ́ ẹ dákun ẹ̀bẹ̀ ni dájúdájú ìjókòó yìí ẹni èrùbú àsùnmọ́ra ni àjọ wa ni lóko gbogbo àrùbú àsùnmọ́ra ní balógun Fúlàní là ń fẹnu gbogbo ọ̀dọ́ ọbẹ̀ lábẹ́ bàbá balógun Fúlàní a fi ń bẹ̀ yín pé ẹ má ṣà gbogbo ń tọ́ bá wo lè dùn yín bẹ́ẹ̀ ẹ̀bùn àwọn ọ̀dọ́ ẹ̀bùn lú nítorí tọ́lọ́run lẹ́gbẹ̀ẹ́ yìí òde adáná gbogbo ọ̀dọ́ tó bá wọlé wà lóde adáná lóko àwọn àgbàlagbà bẹ̀ lájọ wá làwa bẹ̀ yín ẹ má ṣe sùúrù bàbá wa láti àfáwà láti Àkàlàmbì chairman Àkàlàmbì youth gbogbo tí ń jáwọ́ Àkàlàmbì lọ́dọ̀ lọ́tìlájọ tẹ̀lé wa wá bá yín bàbá wa Grand Mufti Diyad ẹ má ṣàgbó tàwọn ọ̀dọ́ ẹwọ́ tìlú ẹ bọ̀ wá láti rí àṣì ní àṣà local government láti àṣà lájọ wá láti wá bẹ̀ yín pé ẹ má ṣe sùúrù láàrin àjọ bàbá wa Mudiru Markaz bàbá àfáà láti Ọ̀tẹ́ lájọ wá àwa bẹ̀yìn fún sùúrù kẹ́ wo ti wá ẹ dákun ẹ mọ́tà bòlú wa láti rí ẹ bẹ̀sẹ̀ láti rí àfáà láti Ìdí Àpẹ́ lábẹ́ bàbá wa gbà mọ́gàjí àrẹ bàbá sálẹ̀ àjọ wá ni látàrí pé àtúnṣe lọ́mọ eré máa ń ṣe àbáyín dúpẹ́ fọlọ́run tọ́lọ́run ò ṣe wá lọ́mọ tí ń dà lúrú àwọn ẹgbẹ́ wa míì wọ̀ ọ̀tọ̀ ni tí wọ́n ń ṣe èyí táwa tá a bá lọ́wọ́ yín àtẹ̀yìn àjọ bàbá Mudiru Markaz tá a bá nílùú tí bàbá ọba lọ́ní fi lé gbogbo wa lára pátápátá irú ìgbésẹ̀ báyìí òun la bá wa àjọ wa ni láti Ajíkòbí lọ́dọ̀ yín lọ́hùn àjọ wa ni láti Kúlẹ̀ndé àjọ wa ni láti Ọjà Gbọ́rọ̀ àjọ wa ni láti Ibùdó Ẹ̀gbá àjọ wa dókítà láti Ibùdó Ẹ̀gbá láti Alápá àfáwà láti Alápá lọ́hùn àjọ wa ni gbogbo bí ti ń dákọ̀ lù yìí gbogbo tí ń jọ̀dọ̀ ń bẹ̀ pátápátá gbogbo tó bá yẹ pé dáírì ọba Ìlọrin ló ní ìlú làjọ fi ń sọ pé ẹ̀dá kan mọ́sà ṣe sùúrù lẹ́gbẹ̀ẹ́ wọn lọ́hùn láti alálùbọ́sà àti mọ́lábá àjọ wa ni
níwájú wọn bẹ̀ bàbá ìmọ̀ náà ìbí òkè òyì àjọ wá ni àfáwà asmọ́ láò lókun erin àjọ wá ni àfáwà nur láti sàlẹ̀ mọ́líkì àjọ wá ni lẹ́gbẹ̀ẹ́ ọ̀hún láti ẹdun lọ́hún àjọ wá ni gbogbo ọ̀dọ́ ọbẹ̀ náà jọ lọ́wọ́ wa àfáwà láti sàkẹ́lẹ̀ àjọ wá ni lérí àtúnṣe gẹ́gẹ́ bí ọmọ pé ẹ dákun ẹ má ṣe ṣe sùúrù ẹ fọ̀rọ̀ yìí bùn wa ẹ fọ̀rọ̀ yìí yà ọ̀ láti wa náà ẹ bò wá láṣìírí gbogbo tí bá wọlé bẹ́ẹ̀ ẹ má ṣàbò lọ́yìn láti lérí rẹ̀ ẹ̀bẹ̀ta wa bẹ̀ inú àwọn ọmọdé wa láti gáàjíà àjọ wá ni aláti tọ́sọ̀ gbogbo tí ń jẹ́ gáàjíà àjọ wá ni láti wá ṣàtúnṣe afáwa láti lè jímbà gàjíngèrì àjọ wá ni láti wá ṣàtúnṣe afáwa gba ọ̀tán látòdì àfáàndá àjọ wá ni àwọn èèyàn wa láti àdìó community ní mòrò lọ́hùn àjọ wá ni lérí àtúnṣe pé kó lè dáa àwọn èèyàn wa lábàtíọ̀ àjọ wá ni àmádùgbò wọn elémèrè ń bẹnu wọn olóoru ń bẹnu wọn gbàrúgbà ń bẹnu wọn mọ́sìgbà ń bẹnu wọn òkèkèrè lọ́hùn láwọn tí a jọ wá láti rí i pé kẹ dákun abdulsabọ ọlọ́lọ́ọba lùlọrin bẹ̀yìn ẹ má ṣe dákun ẹ má ṣe bò wá láṣìírí àárín ẹ̀yin pẹ̀lú bàbá wa Mudiru Markaz afẹ́jọ́ tán afẹ́kífẹ́ lálọ́wọ́ bẹ̀ afẹ́jàsepọ̀ ẹ má jáwọ́ ọ̀tọ́ rẹ́rìn wa ẹ bò wá láṣìírí àárín ẹ̀yin àti bàbá wa Mudiru Markaz ẹ má ṣe dákun ẹ má ṣe sùúrù afẹ́ ìpìlẹ̀ anẹ́tàwọn àgbàlagbà fi tọ́ yín káfíjọ kọ́ yín káfíjọ tọ́ yín àfi bẹ̀yìn ẹ má ṣàṣe sùúrù torí Ọlọ́run bàbá ọba lọ́rọ̀ ẹnu là ń gbà sọ̀rọ̀ yìí ẹ má ṣàdákun ẹ bò wá láṣìírí ni ẹ̀bẹ̀ láwọn bẹ̀yìn o Ọlọ́run yóò dákun yóò foríjì ẹ̀yin náà yóò ti foríjì àwa náà ẹ má ṣàforíjì fún wa ẹ dákun torí tọ́lọ́run ẹ dákun gbogbo tó bá dùn yín ẹ fi bùn wa ẹ dákun torí tọ́lọ́run Ọlọ́run jáwọ́ kí Ọlọ́run yóò lálùbáríkà àti tàwọn Mudiru náà gbogbo kí Ọlọ́run Mudiru náà Ọlọ́run jẹ́ kí tiwọn náà lálùbáríkà kẹjọ lájọṣepọ̀ pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ Ọlọ́run kó ṣe yín lárúgbó mufti o. يا شيخ